máa jó Elédùmarè ló dá ọ lọ́lá àbẹ̀wò máa jó Ọmọ́túndé máa jó Elédùmarè ló dá ọ lọ́lá Jẹ́mílà máa jó Ọmọbọ́láńlé àní ó máa jó Elédùmarè ló kúkú dá ọ lọ́lá máa jó àbẹ̀wò máa jó Elédùmarè ló dá ọ lọ́lá. Mo dé lóde òní o kí n tó mọ̀ wá lọ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba mi akọ́jíkí. Lónìí mo kọ́kọ́ júbà fọ́lọ́run ọba kábíyèsí ọlọ́run ọba tó nígbà olùdáyé ọba tí ń fi níjọba kábíọ̀kan ò sí mo rí bá lọ́dọ̀ rẹ láyé olúwa bí ṣe bí wọn ni kó bẹ̀rẹ̀ fún Elédùmarè o àmọ́ ká mọ́ débi nítorí ẹnìkan mi ni ẹni bí ẹni èèyàn bí ènìyàn tí ṣọjọ́ òbí lónìí o ayé ẹ wá bá ń kọ̀rẹ́ mi ẹ bá ń kíyàwó wá ìdí tí ṣọjọ́ òbí lónìí o Jẹ́mílà Ọmọbọ́láńlé àbẹ̀fọ́ Ọmọ́túndé ò sì dákun kó o gbọ́ dídùn ẹnu mi òkú ọdún òkú ìyẹ́dún bọ́dún bá dún gbèrègbọ́ àmáwọ̀ tútù wálé ayé ọdún òmò nídé kọ́ mo bì mọ́mọ́ borí àtẹ Jẹ́mílà ò ṣe tọdún ọdún èyí ohun ìwà tún ṣe tẹ̀mí ìtòwó tọmọ Ọmọbọ́láńlé o aya Ràṣídì tí ń ṣọjọ́ òbí lónìí o àbẹ̀ ó mọ́ ọgbọ́n dídùn ẹnu mi o ìgbà ọdún kan ni wàá pẹ́ bí olúpẹ́pẹ́ ti pẹ́ o wàá pẹ́ bí olúpẹ́pẹ́ ti pẹ́ wàá dàgbà wàá dògbò láyé wàá wá pẹ́ bí àwọn àgbàkan yìí tán fọmọ wọn ń sọ lọ́jọ́ sí tó náà yọyọyọ tó wá padà dókun ni àṣẹ yìí ṣàmọ́dún o Ọmọ́túndé tí ń ṣọjọ́ òbí lónìí àbẹ̀ o ṣe bí wọn ní kéésì o aya Ràṣídì wáìdì tí ń ṣọjọ́ òbí lónìí Jẹ́mílà o mo gbọ́ mo ní oṣù ọdún èyí ohun ni wá tún ṣe tẹ̀ ní ìtòwó tó ń mọ̀ ọmọ Ẹ̀gbá o ọmọ Ẹ̀gbá Aláké ṣé mọ ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ni èmi mo rí kà mọ bàbá rẹ Jẹ́mílà ṣé ẹ máa lọ sókè ibẹ̀ ń ṣe kò sí àbẹ̀ ó Jẹ́mílà ṣe bí ìwọ lọmọ Ìgbẹ́sà ọmọ alágbo mùtímùtí lẹ́yìn ọrùn ọmọdé ilé ṣe bí ike a ò mọ̀ pé ike òkú tóun ti ké ẹdẹ ni ike làgbà lùkẹ́ẹ̀kẹ́ ike làgbà lùkẹ́ẹ̀kẹ́ ike ọba ike òkú ike ẹdẹ ike làgbà lùkẹ́ẹ̀kẹ́ níṣẹ́ láwọn bàbá rẹ̀ mọ́ gbọ́ ọmọ wọn lábẹ́ òkúta ọmọ Ẹ̀gbá oníṣàbí ọmọ gbòǹgbò àkàlà Ọmọbọ́láńlé mọ̀ ń gbóríkà mú bàbá rẹ̀ ọmọ eríjogún ńlá ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé àrídìí ogun lójú ogun bàbá tí ń làròyìn ogun bara fàgbè Ọmọbọ́lá Jẹ́mílà mọ̀ ń gbọ́ dídùn ẹnu mi kò sóhun tí wọ́n ṣe ní Mẹ́kà tí wọn kì í ṣe lẹ́gbàá Aláké nílé bàbá tó bí ọlọ́mọ Mẹ́kà ni mò ń kẹ́sí lọ́wọ́ ọmọ Ẹ̀gbá wọ́n mú mi sẹ̀mísẹ́mì ní Mẹ́kà ṣe bẹ́ẹ̀ yín mo dògún lẹ́gbàá Aláké wọ́n gòkè Àràfá ní Mẹ́kà ṣe bẹ́ẹ̀ yín golúmọ lẹ́gbàá Aláké ọmọ abípakọ ayò gbogbo lẹ́ṣùkẹ̀ṣùkẹ̀ ọba ọmọ Ẹ̀gbá ìgbà gbogbo ọmọ Aláké ọmọ gbogbo àkàlà ọmọ Ẹ̀gbá ìgbà gbogbo ọmọ agbójó lọ́wọ́ ogun ọmọ adé orí Ẹ̀gbá ṣẹ̀kẹ̀rù olówó ẹ̀yọ àná tó dòtẹ̀ gbogbo ọmọ Ẹ̀gbá ló ṣílẹ̀kùn palẹ̀kùn dé nílé bàbá tó bí ọlọ́mọ abóyìnbó jagun apata bútú olówó lọmọ Ẹ̀gbá ń ṣe ọmọ ajífọwọ́ àlejò òbọnu ọmọ aṣípá ọdẹ aṣípá ìlẹ̀kẹ̀ ọmọ Ẹ̀gbá ìgbà gbogbo Jẹ́mílà Ọmọbọ́láńlé Ẹ̀gbá gbalẹ̀ Ẹ̀gbá gbàta òkè láké ọmọ Aláké tó fọlá jagun Ẹ̀gbá ní gbalẹ̀ Ẹ̀gbá ní gbòde ọmọ àlùlówó lọ́wọ́ ibẹ̀ níṣe láwọn bàbá tó bí ọlọ́mọ àṣàmọ́dún ṣẹ̀mí ìtòwó tọmọ ọlọ́wọ́n ba Jẹ́mílà ò wá ní fìtọ́jú èyí ṣàṣemọ ńlágbára Elédùmarè ojúlóge àmọ́ kí akéwì mo kí ọ ní gbèdégbèjọ mo kó oṣọdún owó oṣọdún ọmọ ó mọ ọmọ ṣọdún àìkú tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́n ba.